Bismillahirrahmanirrahim. Ibi tí a wà yìí ni Medina Munawara, ìlú tí wọ́n gba aṣáájú ẹ̀dá Ànábì Muhammad ní àlejò. Níjọ́ náà lọ́hùn tí Ànábì Muhammad dé àyè yìí, wọ́n tẹ́wọ́ gbà tọwọ́ tẹsẹ̀. Ẹja wá wo oríire tó sọ̀kalẹ̀ sílùú wọn. Ẹ wo àwọn èèyàn níjọ tí wọ́n wá sí àyè yìí. Medina yìí ti kún àkúfàyà. Iye èèyàn tí ń bẹ níbí kò lóǹkà. Afọláyìí ya fi bí Ọlọ́run, orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run dákun bá yọ dáa, bá tún orílẹ̀-èdè yìí ṣe. Pẹ́sidẹ́ǹtì wa Alhaji Ahmed Tinubu, Ọlọ́run dákun àsìkò wọn dákun yóò tó ara lé, yóò tó ara oko. Nítorí pé Nàìjíríà ó ti kúrò ní ìlú ti mẹ̀kúnnù, àwọn olówó ní gbádùn Nàìjíríà. Ìlú tá a wà nílẹ̀ báyìí sọ pé ògbẹ́ ọ̀dà ọ̀rọ̀rùn yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn olówó ìlú yìí fi ń rẹ̀ ìjọba lọ́wọ́. Báwo tàwa ta jẹ́ Nàìjíríà ti ṣe jẹ́ tó yẹ pé bí nǹkan bá ti fẹ́ wọ́n báyìí a mọ̀ gbé páìsì lé gbogbo nǹkan ni. À ń fara nira wa, à ń fìtínà láìfọ ara wa. Lẹ́yìn ọ̀la ti ṣe dé sí orílẹ̀-èdè yìí ní sàátìlò tọ́sẹ̀ kan bì. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ò fẹ́ padà lé mọ́ látara ọ̀pọ̀lọpọ̀ gbádùn. Àwọn olówó ìlú yìí wọ́n ṣètò owó, gbogbo ẹni tára rẹ̀ bá yá yóò mọ̀nà gba ìwòsàn ọ̀fẹ́. Afẹ́ṣe bùkátà kò sí ìnira kẹ́kẹ́. Kódà tí ọba jẹ́ fún ọgbà passport lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ẹlòmí ọba ti padà sílé mọ́. Ẹ jẹ́ ká ní ó tún orílẹ̀-èdè tiwa náà ṣe. Ó di orílẹ̀-èdè tí gbogbo ayé tí ọmọ wá bẹ̀ tí wọ́n máa ṣàǹfààní bẹ̀. Afàsìkò yìí bí Ọlọ́run fún pẹ́sidẹ́ǹtì wa. Orílẹ̀-èdè Nàìjíríà àsìkò yìí Ọlọ́run bá yí kó sí dáadáa. Kí kárí dùnú, káró tu ara ilé kó taró oko. Gbogbo ìyà tá ti jẹ́ láti ọmọye ọdún sẹ́yìn, kó bẹ̀rẹ̀ sí di ìkẹ́ fún wa. Gbogbo àwọn ọmọ Medina bí wọ́n ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ wọn gba sálárì. Àtọkùnrin wọn àtobìnrin wọn wọ́n gba sálárì tíjọba ní wọn tí wọ́n ń ṣe. Àwọn tó jáwọn olówó bẹ̀nẹ́ wọ́n ń gbé owó kalẹ̀ pé ẹjí kí ìrọ̀rùn báràlú. Ọlọ́run dákun Nàìjíríà ní Ọlọ́run dákun ṣe bẹ́ẹ̀ fún wa o. Kí ìrọ̀rùn dé bá wa lórílẹ̀-èdè Nàìjíríà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.